túmọ̀ sí ìrànwọ́ tí kì í tàsé. Help that does not fail despite whatever happens. Láì ka ohunkóhun tí ó ṣẹlẹ̀ sí. Ìrànlọ́wọ́ ńlá ó túmọ̀ sí ìrànwọ́ tí kì í tàsé. A help that will not fail. A help that is ever constant. Despite what the economy is saying. Despite the condition we find ourselves. Despite what we have on our right and left hand is saying. Despite the trials and tribulations we might be passing through. Despite the challenges that might come our way. That great supporter does not fail. Ìrànwọ́ rẹ̀ kì í tàsé. Lórí yẹn sọ pé èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni. Níbo ni ìrànwọ́ mi yóò ti wá? Ó ní ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ ìdùwà wá. Ọba ọ̀run òun ayé. Kò síbi tí ìrànlọ́wọ́ kò ti lè wá. Ìrànlọ́wọ́ lè wá láti ọ̀dọ̀ ènìyàn. Ọlọ́run lè gbé àwọn ènìyàn dìde láti ràn wá lọ́wọ́. Ọlọ́run lè lo àwọn ènìyàn yí wa ká láti gbé wa dìde láti ràn wá lọ́wọ́. Ṣùgbọ́n ìrànlọ́wọ́ ńlá kì í ti ọwọ́ ènìyàn wá. Nítorí kí ni ènìyàn lè tàsé. Ènìyàn lè ṣèlérí kó ṣẹ ìlérí rẹ̀. Man can fail. Man can disappoint his promises. But this great support does not fail. Ẹ̀mí mọ́ fúnra rẹ̀ wá kọ́ wa Olúwa. Òye ọ̀rọ̀ rẹ̀ jẹ́ ó yé wa lówùrọ̀ yìí. Ọ̀rọ̀ tí a fẹ́ sọ, tí a fẹ́ gbọ́, a fẹ́ kí ó bọ́ sí ilẹ̀ rere nínú wa kó sì sọ ọ̀rọ̀ ọ̀run. Àgbàgbọ́ pé ẹ lè ṣe ju èyí lọ. Jésù ó yá gbọ́ àdúrà wa. Ògo ni fún orúkọ rẹ. Jésù Olúwa wa. Mo kí gbogbo wa ní orúkọ Ọlọ́run alààyè lówùrọ̀ yìí wípé a kú ìsinmi òní, àsìkò àtura òjò yìí. Mo gbà ládùúrà lórúkọ Jésù, afẹ́fẹ́ kò ní gbòdì lára wa. Mo fẹ́ kí o bá mi kí ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ rẹ, sọ fún ẹni yẹn wípé good morning, you are welcome to church. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ rẹ̀ ní orí ayé wa. Bákan náà ni mo mú kíkí wá láti ọ̀dọ̀ bàbá wa nínú Olúwa, the Right Reverend P.O. Mayungbo. Wọ́n wà on an official assignment láàárọ̀ yìí. Òun ni wọ́n fi sí láàrin wa. Mo gbàdúrà wípé ìrìn àjò náà tí wọ́n ti lọ, oore ọ̀fẹ́ Ọlọ́run á bá wọn lọ. Ohun tí wọ́n sì lọ ṣe lórúkọ Jésù Ọlọ́run á fún wọn ṣe. Gbólóhùn tí a fẹ́ gbéyẹ̀wò lówùrọ̀ yìí, òun la dé láti inú ìwé Exodus orí kìíní ẹsẹ̀ 12. Exodus chapter 1 verse 12. Exodus chapter 1 verse 12. Ó wà lójú screen wa, mo fẹ́ kí gbogbo wa kí a jùmọ̀ ká. Ó ti wà lójú screen, everybody ẹ já wo screen wa, we are reading together. 1, 2, go. Bí wọ́n sì ti ń pọ́n wọn lójú sí i, bẹ́ẹ̀ ni wọ́n ń bí sí i, tí wọ́n sì ń pọ̀, inú wọn sì bàjẹ́ nítorí àwọn ọmọ Ísírẹ́lì. But the more they afflicted them, the more they multiplied and grew, and they were grieved because of the children of Israel. Gbólóhùn tí a fẹ́ gbéyẹ̀wò lówùrọ̀ yìí, ó wí pé olùrànlọ́wọ́ ńlá, the great supporter. Olùrànlọ́wọ́ ńlá, the great supporter. Tí a bá wo Exodus chapter 1 verse 12, ènìyàn tilẹ̀ lè béèrè wípé báwo ni gbólóhùn tí a sọ yìí, olùrànlọ́wọ́ ńlá yìí, kí ló ní ṣe pẹ̀lú Exodus chapter 1 verse 12? That book of Exodus chapter 1, ó sọ nípa ìfìyàjẹ bí àwọn ọmọ Ísírẹ́lì bí wọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìsìn oko ẹrú
ní ilẹ̀ Egypt. How the Israelites were oppressed. The story of the oppression of the Israelites. How they became slaves in Egypt. Gbogbo alamọ, the foundation of this story. Lẹ́yìn tí Joseph jẹ́ prime minister ní ilẹ̀ Israel ní ilẹ̀ Egypt. Lọ́pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn tí Joseph ti kú. Pharaoh tuntun ó jẹ. Pharaoh tó jẹ yìí kò rántí kò mọ ẹni tó ń jẹ́ Joseph mọ́. Ó wá rò ó wípé ìran àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ti pọ̀ tó, wọ́n ti ní agbára. Nítorí pé kí ni wọ́n ń bí sí ní òrèkóòrè. The multitude of the Israelites became a threat to the Egyptians. Wọ́n rò wípé tó bá di sáà díẹ̀ sí bí àwọn ọmọ Ísírẹ́lì ti pọ̀ tó yìí, wọ́n lè dìde ogun ti àwọn, wọ́n sì gbára wọn là lọ́wọ́ ilẹ̀ Íjíbítì. Pharaoh yìí wá wò wípé ohun tó yẹ fún àwọn ọmọ Ísírẹ́lì ni wípé kí ó pọ́n wọn lójú, kó fi iṣẹ́ kún iṣẹ́ wọn, kó yan àwọn akọ́niṣiṣẹ́, kó yàn wọ́n tì wọ́n, kó fi ìpọ́njú fi kún iṣẹ́ wọn. He was determined to oppress the Israelites. But as much as he was oppressing them, they became even powerful. They became more powerful. The more the Pharaoh was tormenting them, was oppressing them, the Lord even gave them more strength. The Lord multiplied them. They were becoming a nation, even in a nation. Bí a ti kọ́ wọn lẹ́rú tó, bí a ti pọ́n wọn lójú sí, bẹ́ẹ̀ ni Ọlọ́run sọ wọ́n di ńlá sí. Bí Pharaoh yìí bó ti pọ́n wọn lójú sí, bẹ́ẹ̀ lọ́lọ́run mú wọn gbòòrò sí. Bí wọ́n sì ti ń gbèrò sí yìí, bẹ́ẹ̀ nínú ń bí Pharaoh, ló ń bí Pharaoh, ló sì ń bí àwọn ọmọ Íjíbítì. The more the blessings of God upon the Israelites, the more the Egyptians were seeing them as a threat. The more the oppression, the more the blessings of God over them. So, ìbùkún tí wọ́n kọ́ rí nígbà tí wọ́n dé ilẹ̀ Íjíbítì, ìbùkún yẹn ti wá di ẹ̀gún fún wọn báyìí. The blessings they first enjoyed when they got into Egypt had become a curse. But the bone of contention this morning is that as much as they found themselves in oppression, the hand of the Lord was still with them. The more they were in oppression, the more God was proving himself as their great supporter. So from this story this morning, láti inú ìtàn yẹn lówùrọ̀ yìí, a rí wípé ẹnikẹ́ni tí Ọlọ́run bá tì lẹ́yìn, kò sí bí ìpọ́njú tàbí wàhálà tilẹ̀ dúró tì í, ó ní a kì yóò ṣí nídìí. Bí ogun tilẹ̀ pọ̀ yí ká, bí ìdààmú tilẹ̀ pọ̀ yí ká, níwọ̀n ìgbà tó bá ní Olúwa ní alátìlẹ́yìn, kò sí ohun tí èsì kíni o tí yóò bà lẹ́rù. Nítorí náà, gẹ́gẹ́ bí Kristẹni, ìdánilójú wà fún wa wípé Ọlọ́run ni olùrànlọ́wọ́ wa ńlá. There is no doubt that God is our great supporter. By great supporter, ohun tí a tún tó túmọ̀ sí ni wípé tá bá sọ wípé olùrànlọ́wọ́ ńlá túmọ̀ sí ìrànwọ́ tí kì í tàsé. Olùrànlọ́wọ́ tí kì í tàsé. Help that does not fail. Despite whatever happens, láìka ohunkóhun tí ó ṣẹlẹ̀ sí,
Ìrànlọ́wọ́ ńlá ó túmọ̀ sí ìrànwọ́ tí kì í tàsé. A help that will not fail. A help that is ever constant. Despite what the economy is saying. Despite the condition we find ourselves. Despite what we have on our right and left hand is saying. Despite the trials and tribulations we might be passing through. Despite the challenges that might come our way. That great supporter does not fail. Ìrànwọ́ rẹ̀ kì í tàsé. Lórí yẹn sọ pé èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni. Níbo ni ìrànwọ́ mi yóò ti wá? Ó ní ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ ìdùwà wá ọba ọ̀run òun ayé. Kò síbi tí ìrànlọ́wọ́ kò ti lè wá. Ìrànlọ́wọ́ lè wá láti ọ̀dọ̀ ènìyàn. Ọlọ́run lè gbé àwọn ènìyàn dìde láti ràn wá lọ́wọ́. Ọlọ́run lè lo àwọn ènìyàn yí wa ká láti gbé wa dìde láti ràn wá lọ́wọ́. Ṣùgbọ́n ìrànlọ́wọ́ ńlá kì í ti ọwọ́ ènìyàn wá. Nítorí kí ni ènìyàn lè kùsẹ̀ ó lè tàsé. Ènìyàn lè ṣèlérí kó sẹ́ ìlérí rẹ̀. Man can fail. Man can disappoint his promises. But this great support does not fail. Great support is that which sustains us even when human strength has failed us. Ìrànlọ́wọ́ ńlá yìí òun ló dúró fún wa, ló gbé wa ró, ló gbé wa dìde, ló mú wa dúró ní ìgbà tí agbára ènìyàn bá yẹ̀. Nígbà tí ó bá dàbí pé kò sí ipá mọ́, a ò ní ipá mọ́, a ò ní agbára mọ́, ìrànlọ́wọ́ ńlá yìí ni ó ń dìde fún wa. Tí a bá wo àdúrà tí Hánà gbà nínú 1 Samuel chapter 2 verse 9b. 1 Samuel chapter 2 verse 9b. Ó ní nípa agbára kò sí ọkùnrin tí yóò borí. By strength shall no man prevail. Lẹ́yìn tí Ọlọ́run ti gbọ́ àdúrà Hánà tó ti fún Hánà lọ́mọ, Hánà gbé ọmọ yẹn wá tí a pè ní Sámúẹ́lì. Ó gbé wá sínú ilé Olúwa láti yà sí mímọ́ àti láti fi ìjì fún Olúwa. Nígbà tí Hánà ń gbàdúrà, ní ibẹ̀ ló ti ronú jinlẹ̀, ló ti rò wípé nípa agbára kò sí ọkùnrin tó lè yè. Ó wo ohun tó ti là kọjá. Ó wo ibi tó ti ń bọ̀. Ó ń ronú àwọn ìrírí tó ti rí. Ó wá wò wípé lẹ́yìn gbogbo ẹ̀gàn àti ìtìjú tóun ti rí nígbà ìbímọ tóun wá di ọlọ́mọ, ó wá wò wípé lótìítọ́ nípa agbára ènìyàn kò sí ẹni tó lè ṣe nǹkan kan. By your power, by my power, there is nothing we can achieve if not for the support of God. Láìsí ìrànlọ́wọ́ Ọlọ́run, kò sí ohun tí a lè dá ṣe, kò sí ohun tí a lè dà, kò sí agbára tí a lè sà. Gbogbo agbára tí a bá sà, gbogbo ohun tí a bá ṣe nípa ìrànlọ́wọ́ Ọlọ́run ni. Nítorí náà ẹ̀yin ará nínú Olúwa, kò sí ìrànwọ́ nínú gbogbo àwọn ohun ayé tí a ń gbẹ́kẹ̀lé. Agbára yẹn, ọgbọ́n orí yẹn, ìwé tó kà yẹn, certificate tó ní yẹn, àwọn ipò àti òkìkí tí ó ní, lótìítọ́ wọ́n dára. Ṣùgbọ́n ó ní àwọn ìpele kan tí a máa dé gẹ́gẹ́ bí ènìyàn tó jẹ́ wípé gbogbo àwọn ohun tí a kà sílẹ̀ yìí kò já mọ́ nǹkan kan mọ́. Nítorí náà, tí a bá sọ wípé olùrànlọ́wọ́ ńlá jẹ́ ẹni tí kìí fi àwọn ẹni tirẹ̀ sílẹ̀. The great supporter never leaves his people. Kìí fi àwọn ẹni tirẹ̀ sílẹ̀, a máa dúró ti àwọn ẹni tirẹ̀. Exodus chapter 1 verse 12 tí a ti kà yẹn.
òun ló sọ bẹ́ẹ̀ fún wa. Olùrànlọ́wọ́ ńlá a máa dúró ti àwọn ẹni tirẹ̀. He does not abandon his people. Kì í fi àwọn ẹni tirẹ̀ sílẹ̀. Á bá ọ la ìjì yẹn kọjá. Nítorí pé ó mọ̀ wípé lẹ́yìn ìjì tó là kọjá yẹn, ìyanu ló ṣe kí ni o ló tẹ̀lé. Ẹ̀yin ará, that God is silent at some point does not mean he has abandoned you. God's silence does not mean seclusion. That God has chosen to be quiet at some points, at some junctures of our life, does not mean he has left us alone. Pé Ọlọ́run kò fọhùn, àbí pé agbàdúrà a ò gbé èsì, wípé ìdákẹ́rọ́rọ́ wà ní àwọn ìpele kan nínú ayé wa, kò túmọ̀ sí wípé Ọlọ́run ti kọ̀ wá sílẹ̀. In fact, ìdákẹ́rọ́rọ́ Ọlọ́run èsì àdúrà ni. At some point, God's silence is even answers to our prayers. There's a general understanding that when we as children we pray, there are three answers God gives to man. Èsì mẹ́ta ló wà tí Ọlọ́run máa ń fi fún àwa ọmọ ènìyàn nígbà tí a bá ń wojú rẹ̀ tàbí tí a bá ń gbàdúrà fún ohun kan. Èsì àkọ́kọ́ ni bẹ́ẹ̀ ni. Èsì àìkejì bẹ́ẹ̀ kọ́. Èsì kẹta ìdákẹ́jẹ́. The three responses God gives to man. The first is yes, no, and silence. When God says yes, He's telling you, go ahead. O lè ṣe, tẹ̀síwájú. When He says no, ó sọ fún ọ wípé kò sí ọ̀nà níbẹ̀. When God is silent, God is telling you, wait. So, despite the fact that àwọn ọmọ Israeli wọ́n bára wọn ní ilẹ̀ Egypt, wọ́n kó wọn lẹ́rú, wọ́n kó wọn ṣiṣẹ́, wọ́n gbàgbọ́ wípé àwọn ọmọ Israeli á máa gbàdúrà. Ṣùgbọ́n bí wọ́n ti ń gbàdúrà yẹn, ìdákẹ́rọ́rọ́ wà, wọn ò gbọ́ ohùn Ọlọ́run. Ṣùgbọ́n nínú àìgbọ́ ohùn Ọlọ́run yẹn, wọ́n rí ọwọ́ agbára Ọlọ́run. Nítorí pé kí ni Ọlọ́run tún mú wọn pọ̀ sí. So at that point when you prayed and there is silence, when you look closely, God may not be speaking to you, but you will see his handwriting around you. Ọlọ́run lè má fún wa lésì, ṣùgbọ́n tó bá farabalẹ̀ wò ó, wàá rí ọwọ́ Ọlọ́run nínú ayé rẹ. In fact, when I studied that Exodus chapter 1, even down to chapter 2, where God now called Moses, it became so obvious that even the Israelites, they did not see the hand of God in their midst. It was the Egyptians that was oppressing them that saw the hand of God in their lives. Kì í ṣe àwọn ọmọ Israeli lórí ọwọ́ Ọlọ́run. In fact, they were complaining, they were grumbling. But àwọn ọmọ Egypt tó ń kó wọn lẹ́rú, àwọn ló ń rí ọwọ́ agbára Ọlọ́run nínú ayé wọn. Ẹ̀yin ará, when God seems silent, He does not give you the opportunity to now go astray. God's silence does not give you permission to take alternatives. God's silence is not giving you to go for option B, option C, and whatever options you have. God's silence is telling you to wait, that there is a better plan ahead of you. The great supporter, olùrànlọ́wọ́ ńlá, the great supporter, he turns table around. Olùrànlọ́wọ́ ńlá yìí, a máa yí tábìlì dà, he turns table around. Ohun tí wọ́n ń wò ní problem yẹn, ohun tí wọ́n ń pè ní ìṣòro yẹn,
Ọlọ́run wá sì wá yí idà á sì wá pa ibi á sọ ibi dire. When we see the book of Genesis chapter 50 verse 2, media team please help us project it. Mo fẹ́ kí gbogbo akíaka ó fẹ́ dà pé òtò yẹn ó ti ń dẹ́ka tutù díẹ̀, so wọ́n dẹ́ka wọ́n mọ ara wa hop dáadáa. Genesis chapter 50 verse 2 verse 20, sorry, thank you, verse 20. Genesis 50:20, thank you. Please let me project it in Yoruba kí gbogbo akíaleka ṣáà tí wàá bẹ̀rẹ̀ tó gbá ti rí. Wọ́n tún gbọ́ ẹja jùmọ̀ ká o, ṣùgbọ́n bí ó ṣe ti yín ni ibi ilé ẹ̀yin rò sí mi, ṣùgbọ́n Ọlọ́run mọ̀ ọ́ sí rere láti mú un ṣẹ bí ó ti rí lónìí láti gba ọ̀pọ̀lọpọ̀ ènìyàn là. Nígbà tí ènìyàn bá ní olùrànlọ́wọ́ ńlá ní ìtòsí, a máa sọ ibi dire. It turns table around. Ibi ilé ẹ̀yin rò sí mi, ó ní ṣùgbọ́n Ọlọ́run mọ̀ ọ́ fún mi ní rere. That challenge that is posed against you this morning can become a stepping stone to greater heights if you can trust Him. That mountain before you can be leveled, and you move into newer realms of glory if you can trust Him. Ọlọ́run tó ń sọ ibi dire ni, ó lè sọ òkè ìṣòro yẹn, ó lè sọ ọ́ di pẹ̀tẹ́lẹ̀ fún ọ tó fi rékọjá sínú ìpele mìíràn if you can trust, tó bá lè gbẹ́kẹ̀lé. So olùrànlọ́wọ́ ńlá a máa yí tábìlì padà, máa sọ ibi dire. Ìkẹta, olùrànlọ́wọ́ ńlá a máa jà fún wa. The great supporter fights for us. He fights our battles. Exodus chapter 14 verse 14. Exodus chapter 14 verse 14. Exodus chapter 14 verse 14. Bá ṣe máa ṣe lélẹ́yìí, gbogbo àwa táwa ní àyè àwọn steward la máa ka Exodus 14:14 yẹn. Yes, gbogbo àtàwà dáyé steward la máa ka. The next Bible passage tá a máa pè àwọn ọmọ mi yard ló máa bá wa kà. The next one tá a máa pè àwọn tó wà ní apá báyìí ẹ máa bá wa kà. Gbogbo aka lè jí kúrò nínú òtútù tí ó ń ṣe wá. Exodus chapter 14 verse 14. Yes, ẹ̀yin tí wà lẹ́yìn ẹ bá wa kà. 1, 2, go. Ẹ ṣe nítorí Olúwa yóò jà fún yín. Ó ní kí ẹ̀yin kó ṣe kí ni o, kí ó pẹ̀lú yín mọ́. Tí a bá lè gbẹ́kẹ̀lé olùrànlọ́wọ́ ńlá, ó ṣetán láti jà fún wa. He fights for us. Yóò jà fún wa. Bí àwọn ọmọ Ísírẹ́lì ti ń gbọ́, bí àwọn ọmọ Egypt ti ń gbógun ti àwọn ọmọ Ísírẹ́lì tó, bí wọ́n ti ń jọ wọ́n lẹ́nu tí wọ́n ti ń pọ́n wọn lójú tó, Ọlọ́run kan wà níbẹ̀ tó kí ni o, tó ń jà fún wọn. And the last one, the great supporter has your future in his plans. Olùrànlọ́wọ́ ńlá tí a sọ yìí, ó ní ọjọ́ ọ̀la tèmi àti tìrẹ, ó ní nínú ètò rẹ̀. Ọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ yẹn, ó ń bẹ nínú ètò rẹ̀. Olùrànlọ́wọ́ ńlá, ó ní ọjọ́ ọ̀la wa nínú ètò rẹ̀. He has our future in his plans. Jeremiah chapter 29 verse 11. Àwọn yàyà àgbà tí Mrs. Obasa àti Praise ẹlẹ́mọ̀bá kà yẹn. Jeremiah chapter 29 verse 11. Ó tún wà lójú screen. 1, 2, go. Thank you, ẹ ṣeun. Thank you very much. Èmi mọ èrò, I know the plans I have for you. They are of good and not of evil, to bring you to an expected end. Mo ní èrò, ó ní mo ní èrò, mo mọ èrò tí mo ní sí yín, kì í ṣe èrò ibi. Ó ní èrò àlàáfíà ni. Ó ní láti fún wa ní ìgbà ìkẹyìn àti ìrètí. So, the great supporter, olùrànlọ́wọ́ ńlá, ó mọ ìlàkọjá rẹ.
ìpọ́njú ló dàbí pé ó kọjú sí ọ yẹn, olùrànlọ́wọ́ ńlá yìí ó mọ̀ ọ́, he knows your afflictions, he knows your challenges, and he's preparing a better future for you. The Bible says, only greater is the end of a thing than its beginning thereof. Ó mọ̀ wípé the result is what matters, not how it is achieved. What matters is the result, not how you got there. So he has the result at mind. He's seen you, despite the fact that the road is very rough. Gbogbo ọ̀nà yẹn gẹ́lẹ́ kòtò àti gẹ́gẹ́lẹ́ ní. Ó rí ọ, ṣùgbọ́n ó mọ̀ wípé ohun tó ṣe pàtàkì sí ọ ni àbábọ̀ rẹ̀, kò ṣe bó o ti débẹ̀. What matters most is not the result. Rather, what matters most is not how you get there, but what matters most is the result. And I pray for somebody today that your heart desires over your children, the Lord is fulfilling it in the name of Jesus. Nítorí náà, trust him. A ti sọ, ẹni tí olùrànlọ́wọ́ ńlá jẹ́ kì í fi àwọn ẹni tirẹ̀ sílẹ̀. A máa jà fún wa, a máa sọ ibi dire. Ó ní ọjọ́ ọ̀la wa nínú ètò rẹ̀. So kí ni olùrànlọ́wọ́ ńlá, kí ló ń retí lọ́wọ́ wa, kí ló ń béèrè lọ́wọ́ wa? What is the great supporter requesting of us? Number one, is requesting that we trust him. Proverbs chapter 3 verse 5. Àwa tí a wà ní inside yìí, Elder Ogunlana, Sister Keke, àti gbogbo àwọn tó wà ní inside yìí. Proverbs chapter 3 verse 3. Ẹ̀yà ẹ̀jẹ̀ àkàwà lójú screen. 1, 2, go. Mi ò tẹ̀ gbóhùn yín rárá. Òtútù yẹn mú yín gan àbí? Yes, fi gbogbo àyà rẹ. Gbẹ́kẹ̀lé Olúwa. Má ṣe kí ni o, má sì ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ. Ẹ ṣé, God bless you. Trust in the Lord with all thine heart, and do not lean on your own understanding. So all what the great supporter is asking of you this morning is to trust him. So friend, trust him. Tell your neighbor, say trust him. Gbẹ́kẹ̀lé. Gbẹ́kẹ̀lé. Ẹnìkan ló kọrin. I love that line of the song. Ó ní mo lè kó gbogbo ẹni mi sínú àpẹẹrẹ rẹ nítorí pé ó ṣe kí ni o tó gbójúlé. Tí máa ní kí n bẹ̀rẹ̀ sí kọrin yẹn, ó máa take too much of my time because tí n bá bẹ̀rẹ̀ sí kọ mi ò lè dákẹ́. Mo lè kó gbogbo ẹni mi sínú àpẹẹrẹ Ọlọ́run. I can put all my eggs in that basket because I can trust him. So trust him. There's nothing too small. There's nothing too big to hand over to the great supporter. Ohun tó ń bèèrè lọ́wọ́ rẹ ni pé gbẹ́kẹ̀lé. Má ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ. Ìmọ̀ ènìyàn a máa já ní kulẹ̀. Number 2, remain faithful. Jẹ́ olódodo síbẹ̀. Remain faithful. Jẹ́ olódodo síbẹ̀. Má jẹ́ kí ìpọ́njú fẹ́rẹ́, ìpọ́njú kékeré, ìdààmú kékeré tí a ti rí, má jẹ́ kó gba òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́ rẹ. Remain faithful. The third one, be patient. This is one of the greatest issues we have as Christians today. Patience. Patience. Waiting. In fact, many of us as Christians, gbogbo akókò nu agẹ́bí Kristẹni lónìí, sùúrù yẹn ó wà lára ohun tó jẹ́ kí a máa sá kíjokíjo káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ wa rò wípé ipá wa lè ká. Ọ̀pọ̀lọpọ̀ wa rò pé agbára wa lè ṣe é. In fact, mo máa ń sọ fún àwọn èèyàn wípé ohun tó ṣe, ìgbìyànjú tó ṣe tó ò rí ṣe, tó wá sọ fún Ọlọ́run wípé kí Ọlọ́run bẹ́ẹ̀ ṣe, ó wá rò pé Ọlọ́run ò ṣe, ó wá kúrò lẹ́yìn Ọlọ́run. In fact, ta ló rò pé ó fẹ́ bẹ́ẹ̀ ṣe?
ohun tí Ọlọ́run ò lè ṣe ẹjọ́ ta ló lè ṣe. But it is one of the tactics of the enemy láti já wa gbà lẹ́yìn Ọlọ́run. So àìní sùúrù òun ló ń ja ọ̀pọ̀lọpọ̀ àwa Kristẹni lógun lónìí. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ wa tí à ń lé kiri lónìí òun ni nítorí pé a ò lè ní sùúrù. In the book of Habakkuk chapter 2 verse 1 to 3. Habakkuk chapter 2 verse 1 to 3. I will want to dwell a little bit on this portion of the Bible. Habakkuk chapter 2 verse 1 to 3. Ó ní lórí ibùsọ̀ mi lèmi ó ti dúró, èmi ó sì gbé ara mi ka orí alóre, èmi ó sì sọ láti rí ohun tí yóò sọ fún mi àti èsì tí èmi ó fọ̀ nígbà tí a bá ń bá mi wí. Verse 2. Habakkuk chapter 2 verse 2. Please, media team. I want everybody to follow me while I'm reading. Habakkuk chapter 2 verse 2. Okay, media team will off. Okay. Gbogbo ẹja wojú screen yẹn fẹ́ ka wo nǹkan tí Bíbélì yẹn sọ. Ó ní Olúwa sì dá mi lóhùn. Ó sì wí pé kọ ìran náà kí ó sì hàn lára wàhálà kí ẹni tí ń kà á lè máa sáré. Verse 3. Ó ní nítorí ìran náà jẹ́ ti ìgbà kan tí a yàn, yóò máa yára sí ìgbẹ̀yìn, kì yóò sì ṣèké. Bí ó tilẹ̀ pẹ́, ó ní dúró dè, nítorí ní dídé yóò dé, kì yóò ṣe kí ni o, kì yóò sì pẹ́. So lẹ́yìn tí o bá ti gbẹ́kẹ̀lé, ohun tó kàn ní pé kí ni kò dúró dè. Wait patiently upon the Lord. While you are waiting upon the Lord, feed yourself with the word of God. Empower yourself with the word of God. Fi ọ̀rọ̀ Ọlọ́run rọra rẹ ní agbára. Jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó jẹ́ oúnjẹ àti omi èyí tó ń mu. And the last one, don't give up. Don't give up. Tell your neighbor, say don't give up. Don't give up. Please, don't give up. Don't give up. In fact, lánàá mo rí lẹ́yìn tí mo prepare sermon tán, mo rí article kan tí wọ́n ti ń sọ statistics of suicide in Africa. And this statistics is becoming very alarming, especially àwọn ọkùnrin, especially among men. Suicide is not solution. Sir, ma, don't give up. Bó ti dàbí pé bóyá àdúrà yẹn ò gbà, má sọ retí nù. Hold on firmly. Aláṣeyọrí kọrin kan, wọ́n ní wọ́n ló pẹ́ dé, ṣùgbọ́n ní ṣe ló tètè dé or something like that. By the time the answers will come, you will understand the essence of your waiting. It is when answers to your prayer comes. Until then can you understand why you have been waiting. The waiting period might not be meaningful to you while you are still in that period. But when answers come, you will understand the waiting period. So hang on till the answers come. Má sọ̀rọ̀ tínú bí èsì àdúrà rẹ kò bá tí dé. Ní ìgbà tí èsì àdúrà bá dé tán, ní ìgbà náà ni òye àsìkò tó o fi dúró yóò yí ọ. Many of us have testimonies. In fact, if not for time constraint, I will have shared a testimony with us this morning. That when answers come, ló máa tó rántí, ló máa tó mọ iyì dúró tó ti dúró. Don't give up. Mo tẹ̀ mọ́ pé gbogbo wa nínú ìjọ Oke-Arin, gbogbo wa a fẹ́ràn fàájì. So kò sí ẹni tó lè commit suicide nínú wa láéláé. Mo sure pa 100% sure. 100% sure.
nínú ìjọ Oke-Arin yìí àfi kí Sunday má dé, tí Sunday bá ti dé ìṣòro yẹn ti tán. Lórúkọ Jésù ìjì tó máa kọjá agbára rẹ kò ní jà ọ́ tọmọtọmọ. Don't give up. Ìjọ Oke-Arin is a lively church, and we know that spiritually we are getting there by His grace, and we will get there in the name of Jesus. Nítorí náà má sọ retí nù. Bíṣọ̀bù ti sọ lórí àga wàásù yìí, mo sì di ọ̀rọ̀ yẹn mú. Èébú tó máa bú ẹ, èébú kì í so. Ìrànwọ́ tó nílò yẹn béèrè, jẹ́ kó fi bú ẹ. Ohun tí ìwọ fẹ́ o ti gbà á ná, ó wá kó ẹni yẹn àti ta ni o àti Ọlọ́run. Èmi tí mo dúró èmi gan mi ò mọ̀ ń béèrè o, mi ò mọ̀ mo ti ń béèrè, ṣùgbọ́n mo ti ń tọrọ fún òrò fẹ́ kí èmi náà tẹ̀lé máa béèrè. Because the more tabaro wípé mo lè ṣe. In fact, recently I understood the understanding that when you feel you can achieve it all alone, it is pride. Ìgbéraga ni fún rẹ̀. It is pride. Speak out. Speak out. Please, ẹ bá mi tap ètò àlẹ́gbẹ̀rẹ̀ ẹ̀yin akọrin. Please tap your neighbor. Say speak out. Speak out. Speak out. Ó ṣúọ̀ fún mi pé nínú ìjọ Oke-Arin ká tó sọ fún èèyàn méjì mẹ́ta àárí ẹni tó máa dá ọ lóhùn nínú ìjọ yìí. Tó o bá lè lọ bá àwọn ènìyàn, please come and meet us as ministers. Ní o ṣùgbọ́n a máa bẹ́ẹ̀ wà. Please speak out. Speak out. Don't give up. Ẹ jọ̀ọ́, ìdí tí mo fi parí ẹ̀ sí bíbá yìí ni wípé àwọn nǹkan kan wà tó jẹ́ wípé àdúrà nìkan ò lè yanjú. There are some things that prayers alone cannot solve. I need to clarify that. There are some things that the answers to your prayers are seated beside you in the church. Èsì sí àdúrà rẹ ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ, òun ni neighbor ẹ, aládùúgbò ẹ, èsì sí àdúrà ẹ wà nítòsí. Ìyẹn ò wá ní kó sọ gbogbo bùkátà ẹ lé neighbor ẹ o. Maggi, iyọ̀, ata, mo fẹ́ ṣe gas. Ìyẹn ò sọ pé kó sọ gbogbo bùkátà ẹ di ti neighbor ẹ. But answers to your prayers most times are always around you. In conclusion, God is more than able. Olúwa lè ṣe. Olúwa ó lè ṣe. Tí ìjì yẹn bá dé, sọ fún ìjì yẹn wípé mo lólúwa tó lè ṣe. Tí ìpọ́njú yẹn bá dé, sọ fún ìpọ́njú yẹn wípé mo ní Olúwa tó lè ṣe. And that has been one of my tactics. Nígbà tí ìpayà yẹn bá dé, when I'm becoming anxious about tasks to be met, responsibilities to be met, tí mo ti rí pé kò sí ibi tí mo tún lè gbégbà mọ́, kò sí agbára mọ́, I will come practical. I will call that problem. This bank account mi, màá gbé jáde báyìí lórí mobile app. Ó ti red, and I will tell the bank account, you cannot kill me, you cannot break me. I have a God that is able. And He has never failed me. He will not fail you in the name of Jesus. Tẹ̀rí ọkàn rẹ bá fún àdúrà. Sọ fún Olúwa níbi tó wà. Olúwa jẹ́ kí n lè sinmi lé ọ ní gbogbo ìgbà. Let me to rest in you. Jẹ́ kí n lè gbẹ́kẹ̀lé ọ. Nígbà tó dàbí pé ó dára àbí kò dára, ràn mí lọ́wọ́, jẹ́ kí n lè gbẹ́kẹ̀mí lé ọ. Help me to trust you. Kàmápùrọ̀, anxiety can be very crazy. Sometimes we become so anxious and then we lose it at those points. Olúwa ràn mí lọ́wọ́. When anxiety is taking over me, Lord, please help me. Lord, please help me. Owó school fees àwọn ọmọ ló tún ti ń bọ̀ yìí. Anxiety kan tún nìyẹn. Lord, come to my rescue. Ìwọ nìkan ló lè gbà mí. Come to my rescue. Bùkátà ti fẹ́ jẹ capital business wa tán. O tún rò pé báwo ló tún máa ṣe in another investment. Lord, help me. When it seems as if anxiety is killing me, nígbà tó dàbí kò sí ìrànlọ́wọ́ mọ́, nígbà tó dàbí pé ipá mi ti pin, Olúwa ràn mí lọ́wọ́. Jésù jẹ́ n lè sinmi lé ọ. Jésù jẹ́ n lè sinmi lé ọ. Jésù jẹ́ n lè sinmi lé ọ. Ràn mí lọ́wọ́ láti sinmi nínú rẹ̀.
Help me to rely on you. Help me to trust in you. Help me to have confidence in you. Help me to know that you are more than enough to turn my mountains, to level up my mountains, to fill my valleys. Help me, Lord. Help me, Lord. Help me, Lord. Help me, Lord. We know anxiety is our problem. We can be very anxious about everything. Tell it to the Lord. I know I am always anxious, but if you do not help me, who will? Tó o bá ràn mí lọ́wọ́, ta ló lè ràn mí lọ́wọ́? Tó o bá ṣe, kò sí ẹni tó lè ṣe. Tó o bá ràn mí lọ́wọ́, kò sí ẹni tó lè ràn mí lọ́wọ́. Olúwa ràn mí lọ́wọ́. Má dá mi dá bùkátà ayé mi. Má dá mi dá ọ̀ràn ayé mi. Jésù ràn mí lọ́wọ́. Jẹ́ lè sinmi nínú rẹ̀. Jẹ́ lè fi gbogbo ayé mi. Jẹ́ lè fi gbogbo ìgbà mi. Jẹ́ fi gbẹ́kẹ̀ mi lé ọ. Jẹ́ lè gbẹ́kẹ̀lé ọ nínú ohun gbogbo. Jẹ́ lè sinmi nínú rẹ̀. Jẹ́ lè sinmi nínú rẹ̀. Jẹ́ lè sinmi nínú rẹ̀. Orin wa kan tí mo fẹ́ràn ó ní Jésù mímọ́ ọ̀rẹ́ àìrí. Ó ní olùrànlọ́wọ́ àìtàsé. Ó ní nínú àyídáyé kọ́ mi kí n rọ̀ mọ́ Jésù mímọ́. Thank you. Eshe Ognis, thank you very much. Please be asking of the Lord for help. Máa bèrè fún ìrànwọ́. I see God pouring out grace upon some souls now. Ọlọ́run rọ̀ òjò orí ọ̀fẹ́ rẹ̀ sínú ilé mímọ́ yìí. Mo rí tí Olúwa ń fi agbára fún àwọn kan nínú ìjọ yìí. Ohun tó máa ń ronú lé lórí yẹn, Ọlọ́run sì sọ ọ́ di ayọ̀ fún ọ. Derubataria. Akọrin bá mi kọrin verse 1. Jésù mímọ́ ọ̀rẹ́ àìrí. Kọ́ mi jẹ́ kí n lè rọ̀ mọ́ ọ. Nínú àyíká ayé yìí ràn mí lọ́wọ́ jẹ́ kí n lè rọ̀ mọ́ ọ. Jésù mímọ́ ọ̀rẹ́ àìrí olùrànlọ́wọ́ aláìní. Nínú àyíká ayé yìí jẹ́ kí n lè rọ̀ mọ́ ọ. 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 I feel the presence of the Holy Ghost in our midst. I see the Lord pouring grace and strength upon souls. I see new grace, new strength upon people. That anxiety is giving way for grace and strength. That anxiety is giving way for grace and strength. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. For in Jesus' mighty name we have prayed. Bíbélì wípé èmi kò fún yín ní ẹ̀mí ẹ̀rù mọ́ tẹ́yin yóò fi máa bẹ̀rù. Gbogbo ẹ̀mí ìbẹ̀rù àti ìjòyò ìpayà àti ìbójó èyí tó ń mi ìgbàgbọ́ wa tìtì. Ẹ̀mí ẹ̀rù báwo ni wọ́n ṣe ṣe? Ẹ̀rù báwo ni wọ́n ṣe gbégbà? Ẹ̀rù kí làwọn ọmọ mi yóò dà? Ẹ̀rù kí la máa jẹ? Ẹ̀rù kí la máa mú? Ẹ̀rù báwo làwọn ọmọ mi yóò ṣe dènìyàn? Ẹ̀rù báwo ni mi ò ṣe ní ṣerú ẹgbẹ́ mi? Ẹ̀rù báwo ni ọkọ mi yóò ṣe mú ọwọ́ dórí? Ẹ̀rù báwo ni aya mi yóò ṣe lu àlùyọ? Ẹ̀rù báwo ni ọmọ mi yóò ṣe lu àlùyọ? Ẹ̀rù báwo ni wọ́n ṣe sanwó ilé mi? Ẹ̀rù báwo ni wọ́n ṣe rí ọkọ fẹ́? Ẹ̀rù báwo ni wọ́n ṣe rí aya fẹ́? Ẹ̀rù báwo ni wọ́n ṣe rí ọmọ bí? Ẹ̀rù báwo ni ojú ò ṣe ní tì mí? Ẹ̀rù báwo ni wọ́n ṣe san gbèsè yìí? Gbọ́ Bíbélì sọ wípé àyà yóò pa ẹ̀yin àjèjì ẹ̀mí. Ó ní ó sì fi ẹ̀bẹ̀rù bọ́lọ̀ sẹ́yìn níbi kọ́lọ́fín wọn. Gbogbo ẹ̀yin ẹ̀mí ẹ̀rù ẹgbẹ́ òun Olúwa lẹ́nu mi lónìí òye sájáde. Kaidata Masudia ìgbàgbọ́
èyí tí ń rọ́pò ìbẹ̀rù. Ìgbàgbọ́ èyí tí ń rọ́pò ìbẹ̀rù. Lórúkọ Jésù ó yá gbà á lónìí. The Bible said when men are saying there is a casting down, we would say there is a lifting. Shall I listen? Oh, only I may not see the rain, but my valley shall be filled. Somebody is understanding it this morning. You may not see the rain. You may not see the rain, but your valley will be filled in the name of Jesus. That fear is gone. That fear is gone. That anxiety has disappeared. Thank you, Jesus. Ẹ ṣeun Olúwa, ògo ni fún orúkọ rẹ̀. Jésù Olúwa wa. Ǹjẹ́ nísìn fún Ọlọ́run Bàbá, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́, ẹni tí ògo ìyìn ọlá wà fún títí ayé àìnípẹ̀kun.